ẹ ṣe bí wọ́n ti ń ṣe o kó lè rí bó ti ń rí o àlẹ́ ṣe bí wọ́n ti ń ṣe o kó lè rí bó ti ń rí o torí ohun gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe ohun gbogbo ló máa lè tó ẹ jẹ́ kí ẹ̀rù yé wa o gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe ohun gbogbo ló máa lè tó ẹjọ́ yé wa o. Ṣàká pàràtà ṣóhun là ń sìn tọ́ ṣọ̀hán là ń rìn ajé ni mú ní ìpẹ́kọ̀rọ̀ ẹ ò rí bí wọ́n ti ń ṣe nílé yín lè yàtọ̀ sí tiwa bí wọ́n ti ń ṣe nílé yín èèwọ̀ ilé bàbá tiwa ni ìdúnà wa ṣóhun ni ó sọ owó wa ìdúnà wa ni ó sọ bó wa yóò ti rí bá a fipá mẹ́ṣin dòdò a ò lè fipá fún lómi mu bá a fipá mẹ́ṣin dòdò a ò lè fipá fún lómi mu ẹ ṣe bí wọ́n ti ń ṣe o kó lè rí bó ti ń rí o àlẹ́ ṣe bí wọ́n ti ń ṣe o kó lè rí bó ti ń rí o torí ohun gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe tàbí ṣùgbọ́n kan ò sí níbẹ̀ o ohun gbogbo ló máa lè tó ẹjọ́ yé wa yege o. Thank God. Thank God. To God be all the glory. Adoration to you, Ibaluke. Thank you. Thank you, Father. So, Daniels. Ẹni tó ló ń bèrè mi ńkọ́? Daniel. Ṣé bí wọ́n sọ fún mi pé ẹnìkan wá láti Èkó? Ó dẹ̀ wá ń set pẹ̀lú alẹ́ ẹ̀kọ́. Hey, that woman. Hey, she's there. We left her there. I think baby is here. There where? Ibi tó ti ṣiṣẹ́. Ó gbàgbé odidi èèyàn síbẹ̀. No, as soon as I'm sorry because like I mute here lọ síbẹ̀ ni. Oh, don't tell me like I lọ síbẹ̀. Oh, ní like I kọ̀kọ̀. Ọ̀dẹ̀ ni ẹni. I'm sorry nítorí bá ṣe ń kojú gbogbo rògbòdìyàn mi kò gbé nǹkan tá máa gbé ní mo dé move. Rògbòdìyàn kí ni? Ìwọ ló ń fíìmù látàárọ̀. I'm sorry. Pocket your sorrow. Irú èèyàn wo ni ẹ ná? Ọjọ́ làwọn àtàtì ń ṣiṣẹ́ èèyàn wá látò dídí Èkó. Oh, they're very, you're so inhuman. My God, but that woman self, she's a very funny person. Okay, but you pay àti gbàgbé kò lè call attention mi. Mo fọlọ́n bẹ kí ni iṣẹ́ tiẹ̀ gangan tó ń ṣe fún mi. Tí wọ́n lè lọ dúró tí àlejò tó wá mi wá. Daniels, you are my bloody PA. Now please don't break my heart. Remember me Nuja. When I look at the load of work on me, I promoted myself. I'm your manager, please. Please. I'm your manager. Orí ẹ ti dàrú. Orí ẹ ò pé. If any rami lobby ni iyo ni mi. So many things in my head, bros. Sorry. Just call her. Can call. I need láti charge phone because phone mi ti kú. Kí ló ṣe phone ẹ tó? I need láti put it off because calls mi bí no look sílẹ̀. Mo ní mo ṣe fẹ́ pè mí ni. So mo ko put phone here off. Hey, because while it's you could look at sodo, calls every now and then, 5 minutes. Open, we'll switch it off. Yes, sir. No, God, please, don't say that. Don't promote me. When I saw the load of work on me, I'm your manager, please. Oh, Yahweh, oh, come on, you. Oh, Yahweh, oh. Okay. This is what's going to happen. Wà jáde ńsìn wá padà sí set àti ṣiṣẹ́ wá lọ pé obìnrin yẹn wá padà síbí. Má dẹ̀ gbé mọ́tò mi lọ. Please, get going, Joe! No, that is very dangerous. Now, that place that you are. Tabanika kí ló fẹ́ padà lọ síbẹ̀. Ọ̀rọ̀ máa jẹ́ kárí kò ṣe. Number 1 mo máa ṣe nù. Number 2 with all of the things tó ń ṣẹlẹ̀ gbogbo ìròyìn tá gbọ́ káàkiri àwọn tó ń dá màálù wọ́n gbé èèyàn àwọn tó ń ṣe kínní wọ́n gbé èèyàn all of a sudden tó bá kidnap mi kí ni kí tèmi ìdá it will be a problem to the country in general. Tó bá kidnap wọ. Yes sir. Ó máa jẹ́ problem for country. I'm telling you.
Tani. Sir. Who are you, Tani? Iyo kí n yire ní ọbẹ̀. Èmi mo mú ara mi dojú ke. Because I'm telling you, because mi ko gbọ́dọ̀ wá yira mi, tí bá yira mi iwájú ẹ náà. Ó lè yọ mi iṣẹ́. So because of that, èmi nìkan ni mo bí mo ṣe tó. Star. Mega star. Ju mama ti mi ni ẹ. Ọmọ ẹjọ́ RMD lọ. Ju mú ìwà lọ. Sai Balogun ìwọ ni. Mi fẹ́ yira mi. You are a bloody PA. That is who you are. PA ni ẹ. Ó kì í ṣe actor. Méjì ni o. Inú kó wá ọmọbìnrin yẹn wá lálẹ́ yìí. Tàbí má jẹ́ kí n jí báyìí lóòtẹ́ẹ̀lì láàárọ̀ là kó má gbàbẹ̀ lọ́lẹ̀ yìí o. No, it's because you don't understand me. At times, lórí phone, mo receive over 150 missed call, 200, 250. So mo máa wò pé ṣé mi náà ni mo ti tọ́ yẹn tó fẹ́ pa mí. Ni mo ṣe put phone yẹn off. Oh, that mo need the PA me. No, you don't have to. You don't need any other. Get out! I'm sorry. This woman, because very good. Èmi bó ti gbà tó di pé wà ń lọ ṣe kò jẹ́ kó mú náà dìde. Sọ fún wọn ní from the spot kó jẹ́ wa o. Ẹ ṣe bí wọ́n ti ń ṣe o, kó lè rí bó ti ń rí o. Àlẹ́ ṣe bí wọ́n ti ń ṣe o. Sista mi kí ló ṣẹlẹ̀? Ẹ wo, Ọlọ́run jọ yín pé mo dóhùn yín mọ̀. Ká ní mi dóhùn yín mọ̀ ni. Ìtàlẹ̀ ìbá sùn sí o. Bẹ́ẹ̀ ni. Wọ́n ṣépè fọmọ yìí. Wọ́n ṣépè fún ni. Kílé tó sùn bíbà. Kò ní yàrá ni. Mo ti wọlé lọ ti pẹ́. Sista mi bò yín ò sọ pé máa délé ni náà. Kí ló dé? Nífẹ̀ẹ́ mi. Ma. O kàn lè imagine nǹkan tó jù mí rí lẹ́nu. I was actually given the greatest disgrace of my life. Ọlọ́run. I don't understand. Disgrace bí báwo látọwọ́ ta ni? I mean, ta lẹ ń bá fa nǹkan. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé bíbí kan mo dágbére fún ẹ pé mo lọ? Ọ̀dọ̀ Olúmídé Bákàrè. Àdá fún ẹ. Tó bá mọ nǹkan tó jù mí rí. Mo lọ bá wọn níbi tó ti ń shoot lọ́yọ̀. Ṣé wọ́n pé bọ̀bọ́ yìí mi ò rí? I didn't set my eyes on him at all. Ó dá mi jókòó sínú mọ́tò bí ẹyẹ ojú sí mi pé òun ń bọ̀. Wọ́n abandon mi síbẹ̀ wọ́n dẹ̀ kúrò ní ibẹ̀ ni wọ́n dẹ̀ lọ. Lè jọba, ẹ jẹ́ kí n fẹ́ ní tọkàn mi fẹ́. Ẹ jẹ́ kí n bẹ́ ní tó lọ wù mí o. Mo lè jẹ́ kí n fẹ́ ní tó wù mí o. Kàlàáfíà lè jọba. You and I will live as one. You and I will live as one. 'Cause you are the one. You are the one I love. You and I will live as one. Ṣèbó ohun tó wù ní nípa lọ́rọ̀ ẹni. Níbi tí ìṣúra ẹni bá wà lọ́kàn ẹni. Ẹ jẹ́ kí n fẹ́ ní tòun o. Kàlàáfíà lè jọba. Kàlàáfíà, 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 kàlàáfíà lè jọba. Mo lè sọ fún yín. Mo sọ fún yín bóyá ilẹ̀ kí n gbọ́ràn. Àwọn pípù yóò ṣe pọ́n lé. Àwa la fà. Àwa la máa ń gbé wọn gẹ́gẹ́gẹ́gẹ́. Wọn ò tó nǹkan tá a máa ń pọ́n yẹn. Yeah! Wọ́n dẹ̀ ti proud jù. Ẹjọ́ tó yọ lọ. Ṣé bọ́lá ṣe dá wa kọ́ ló ṣe dá wọn ni? Ṣé gold ló fi mọ wọn ni? Ẹjọ́ torí Ọlọ́run ìgbéraga orí burúkú yìí náà ìgbéraga wèrè yìí ni. Bọ́bọ́ yẹn mi dẹ̀ ti mọ̀ pé máa ní ìgbéraga. Mo sọ pé bóyá máa ṣe èjìká ẹ̀ tó yẹ máa ṣe nìyí. Ẹ̀yin lè fa náà. Yeah! Nǹkan tó ṣẹlẹ̀ sí mi kò ṣẹlẹ̀ sí mi rí láyé mi. Kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí yín mọ́ ṣùgbọ́n eléyìí nǹkan tó ju yín wá òun lójú yín rí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lè mọ iye ara yín. Yes! Ṣé bí mi gan ṣe wà mú ìwà ẹ̀? Star lèmi náà. Bẹ́ẹ̀ ni star òṣì kan ọ̀kan lè fi mí ṣàwọn kọ̀ọ̀kan lè máa rí rẹ̀ níwájú mi láíláí.
Star lèmi náà báwo bá mọ̀ mí lẹ́nu ìwé wọ́n máa mọ̀ mí lórí street wa tí má bọ́ síta tí má bọ́ sórí títì àwọn ọlọ́kadà kọjá ṣe wòsíwòsí wọ́n mọ̀ mí nìyẹn èmi náà ti di star. Yes. Ẹ̀yin ní ká ẹ lọ jára yín ẹ lọ ń gbé bọ̀bọ̀ kan ẹ lọ ń pọn lé ó ti. Pẹ̀lẹ́ nífẹ̀ẹ́ ó ti tó kó bàtà mi wọlé. Hey, woman, stand up. Stand up. Pẹ̀lẹ́ nífẹ̀ẹ́ kó bàtà mi wọlé ẹ gbọ́mọ létí. Oya. Wọ́n ní yàrá ẹ̀. Àwọn ará ilé kanra mọ́. Báyìí ṣe kanra mọ́ àwọn ará Ọ̀yọ́. Bàbá ìyá àwọn ará ilé yìí ló ṣe wọ́n náà. Ọmọ lẹ́lẹ̀ tí wọ́n fowó tọ́. Mo rú nǹkan tó sùn sí. Ẹ pẹ̀lẹ́ sísá mi. Ẹ ń nà báyìí tẹ́lẹ̀. Ẹ wo ṣògbọ́n àdùn. Ẹ wo mo ń lọ sùn. Ṣé bá ti síbí ẹ máa bẹ́ẹ̀ máa wọlé? ẹ jẹ́ kí n fẹ́ ní tòun mi o. Kálàfíà lè jọba. Ìbẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ mi ṣó fẹ́ bà ayé mi jẹ́ ni. Ṣé kó lómi dédé kúrò lórí sẹ́ẹ̀tì láti 4 hours mo ti dúró síbi àríléwọ̀. Ta ni location manager tó gbéṣẹ́ fún tí o mọ̀ ṣe ìtorí Ọlọ́run ta lórí burúkú tó fẹ́ bà ayé mi jẹ́. Ṣé tó ṣe gbowó lọ́wọ́ mi kò tó promise mi. I thought you were more good at what you do. Irú kan wo lélẹ̀ ìtorí Ọlọ́run. Ta ni mo fẹ́ fi replace Olúmídé báyìí? Ta ni mo máa fi replace ẹ̀? Mo máa bá sọ̀rọ̀ ẹ ní sùúrù. Would you want somebody to take your own time? Jomo èèyàn tó ní ìdí ẹ̀ṣá. Okay, ẹ ṣá calm down. Oh God, bọ̀bọ̀ yìí ni mo dẹ̀ rí nínú story mi torí Ọlọ́run ṣó máa bà ayé mi jẹ́ ni. Mo ṣàfihàn lọ́wọ́. Ta ló mú ẹ rí? Bó ni mo ti mú ẹ rí? Was I talking to you? Wọ́n náà wà kọ́ sí Mo náà. ṣe máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ mo pè wọn ọ̀gbẹ́ kọ́ Kò máa kí n ṣẹ̀bi ẹ o. Kò ṣẹ̀bi. Who is this talking to me? Tàbí tó bá mi sọ̀rọ̀. Location manager. Ṣé lè lọ sanwó fún? Ayé mi tó A ṣe máa bá ṣiṣẹ́ náà ó good. Oh good, and see how good he is. Ṣé tó ṣe good yẹn náà lélẹ̀? Ẹ jẹ́ kí n bá director sọ̀rọ̀ ká mọ̀ wọ́n máa ṣe. Nítorí Ọlọ́run. Director sir. Ayé mi. Ọ̀rọ̀ location yẹn ló ń fa issue báyìí. So what is the resource? Location manager wọn gbé kọ́ọ̀lẹ̀ bíbá ẹ̀ ló dẹ̀ get fún wa. Mo kọ́ bẹ́ẹ̀ bí inú ṣé ẹ wá fún rékìn ṣá? A wá fún rékìn. Bàtà wá fún rékìn àwọn onílé dẹ̀ gbà pé kẹ́ ẹ ló lé wọn. Ẹ sà ká tó kúrò ní orí set location tàti kúrò nsàn ó pè wọ́n ní ká máa bọ̀ adébíbà yẹn sẹ́yìn ó gbá gate ó ń pè wọ́n dẹ̀ gbé kọ́ ọmọ. Sir, ẹ má bínú, a máa láti rí ẹ sírí ọbí báyìí because a ti sọnù lines tó táyà lẹ́ẹ̀kan yẹn ká tó kúrò lótẹ́ọ̀ a ti sọ pariwo níwájú ta lẹ́yìn yẹn o. A máa ní láti ṣe sá. Ẹ sà nǹkan tẹ́mi sọ èmi ní pé kó gẹ tó bá lè rí ilé mi ládùúgbò a máa lo interior lé yẹn a lè máa lo exterior lé yìí. Okay. Ṣé wọ́n lè ṣe géètì inú fún wa? A ṣe máa try náà ni sà. So tẹ́ bá tí wọ́n bá dẹ̀ ṣe a máa play around. Okay, bá ká kọ́ ṣe 36 Ṣé mi nù play around? Ẹ̀yin ni director sà. I can't play around because tó ẹ kọ sínú script yìí ni màá bá yín shoot. So quick one sir. Location manager igbó ló ń gbà lọ báyìí wọ́n wéré. Ẹgbà 36 yẹn báyìí sir. So ìyàwó má. Aunty, ẹ jọ̀ọ́ ma, ẹ jọ̀ọ́ ẹ wá. Yes ma, ẹ ṣé. So how far ṣé wọ́n ti fún ilé yẹn a lè lọ shoot nísìn? Wọ́n ti fún wa but not 100%. What happened? Wọ́n fi wá sí condition ni wọ́n ní tí àfi tí Olúmídé bá rí tẹ̀lé wa. Ṣáwọn onílé ló sọ bẹ́ẹ̀? Ó yẹ mi náà lẹ́nu mi understand. Ẹ lọ bá sọ ẹ jẹ́ kó lè yọjú sí wọn because we need to shoot. Time ti ń lọ. Actually ẹni ní tó nílé gan ọkọ la rí gẹ́ẹ̀ kan la rí bóyá àbúrò wọn ni Ìyẹn ló ó wá ṣáà sọ ní- pé táǹtí wọn bá ti lè rí Olúmídé. A máa wọlé. Lọ Olúmídé ẹ lọ bá nu mọ́tò ẹ lọ rí. Ẹ sà, ẹ̀yin náà lè ṣe wọn sà. Ẹ fẹ́ kí n lọ bá yín bá Olúmídé kí n gbaṣẹ́ yín ṣe àbí? ọ̀rọ̀ ń bára bọ̀ eégún aláré. No director ìyẹn ò lè ṣe ṣe náà kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ bá location manager yín sọ̀rọ̀. Kò tí ẹ ṣe nǹkan tó jẹ́ kéèyàn ṣe act ni òun kò lè má lọ má báyàn bẹ̀bẹ̀ náà kò make sense. No ẹ má get me wrong kì í ṣe pé kẹ́ bá a bẹ̀bẹ̀ ẹni tí location manager bá nílé tí a ṣẹ̀ rí yẹn òun ló sọ wípé àǹtí òun ó like Mr. Olúmídé gan pé tí wọ́n bá yọjú sí ẹni yẹn lè fún aláyè ká lo ilé yẹn so reason yẹn tí mo ṣe wá bá wọn èmi náà ti bá wọn wí because the property náà lọ gba ilé yẹn ọ̀tọ̀ níbi tí wọ́n náà fẹ́ wá lò. director bábúrò onílé ẹ ṣe sọ pé ẹ̀gbọ́n òun àbáǹtí ẹ like mi tábà débẹ̀ tó bá bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ kò like mi nǹkan mi ní fẹ́ nǹkan tó máa kó dọ̀tí bá mi. mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ yín èyí kò wọn ò lè rí kó náà wọn ò rí star. I don't just want to put myself in. ẹ jọ̀ọ́ please. Daniel, what do you think?
don't know. Ṣé you want to go? Bá mi bá wọn sọ̀rọ̀. Ṣé you want to go, abi? Tí náà ni mo ṣe sóde ká má bàa lose time. Director má sọ yẹn, má sọ pé n ṣe tèmi o. Time wa tó bá ti pé a máa lọ. He would go because Thank you. do it for them. Thank you. No problem. That's why I'm here. Ẹ ṣé gan. Do it for them. Ẹ ṣé. Oye! PM! Oye, má bọ̀. Ṣé wọ́n ti tán náà? Títọ́ ṣọ̀hán láàrin ajé ní mú ní ìpẹ́kọ̀rọ̀. Ẹ ò rí bí wọ́n ti ń ṣe nílé. Ṣé mo wí pé kò yẹ kí n allow yín sọ́dọ̀ mi? Why? Kí la ṣe fún yín mà? Yes, torí ti yín ni. Kí ni mo ṣe fún yín mà? Ẹ ṣe nǹkan tó pọ̀. Mr. Olumide, ẹ ṣe nǹkan tó pọ̀. Madam mi tí rí mi mọ nǹkan tí mo ṣe fún yín. Abẹ́yìn ọmọ mi, ẹ rí ojú yìí rí. Tani ẹ? Ojú ọ? Èmi mo wá bá yín location yín lọ́yọ̀ọ́. Tẹ abandon síta. Ẹ̀yin mi? Ẹ̀yin mi woman ọjọ́ yẹn tágbà bí location. Ọkọ mi fò. Hey, sorry, Oga. You remember that woman? What woman? That came from Lagos that day to Oyo that we forgot on location. To sọ pé kí n lọ wá by force by fire. Just shut your mouth. Sister, me mọ nǹkan tí mo fẹ́ sọ fún yín but ẹ má bínú. No, it's all right. Please don't do that. Ẹ wo madam, èmi ò sí lára àwọn irú star actors yẹn o. Èmi rò pé tẹ́ bá ti lórúkọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Ta lè mi? Who am I? Mo jẹ́ anything now. Mi lè ṣe bẹ́ẹ̀ sí. Idiot yìí ni PA mi. Àjọ wa location ni. Lọ́jọ́ yẹn gan, mo ní kó lọ wá yín wá. 75 ọ̀rẹ́ yà sọ̀sọ̀. Ìyá ẹ̀ sọ fún mi ní Daniel. Ó máa mọ ọkọ̀ sọ̀rọ̀ tàbí ṣe lọ. Ṣé ọmọ tí ìlú ọ̀tá àti ìlú ṣọ́ọ̀bù mi àti pàǹtì mi? Ẹbí ẹ̀mẹ́ lè rán assistant yín o, èmi pé mi mọ̀ ọ́nà yín ṣe. Sọ madam ẹ má bínú ṣẹgbẹ́. Ẹ má bínú. It's all right. Maybe. Ẹ ṣe ọ̀pọ̀ ìdílé. Mi ò bínú. Bọ̀ kẹ́lẹ̀ mọ̀ rí pé mi ò bínú mọ́. Can I invite you out for dinner? Okay, when? Wow. Ọwọ́ yín nìyẹn wà o. Mi mọ̀ gbà sí ẹ̀ máa ráyè. Ibo dẹ̀ ni ẹ fẹ́ gbé. Iye ẹ̀ máa ráyè. Jésù ṣe nǹkan ṣe mi ni màá ra dínà o. Madam ló máa ṣe gbogbo. Stop ẹ jàre. Don't mind me, I'm just kidding. Thank you for inviting me. God bless you. Thank you very much. I'm still very sorry about the waiting. So, Ṣé fẹ́ fi kíní àgbọ̀n mú mi lọ́wọ́ ni? Kí ni gbogbo rubbish wọ́n ṣe pẹ̀ fún ẹyin? Ọlọ́run sọ pé kò jẹ́ pé original ní this watch yìí. I bought it in Abu Dhabi. All well, Ademola, what is it? All well. Hello? Ṣọ́kọ́ mi sí wíìgì ni. Ọkọ mi sí wíìgì. Sorry, ma'am. Àwọn wèrè wo ni mo bá dẹ́ṣẹ́ pọ̀ yìí náà? And where is that semi-skilled PM? I bought this wig for 95,000 naira. And I'm not going to be allowed to Oh, please. Call me that semi-skilled PM. No, it's fine. I'm around here for my shit. What is that for? No, I'm going. No. No. Wait. Just PM. Go. Yes, ma'am. Go. Go. I'm not semi-skilled. Be here. Come on, set for me. Go. How many awards? Go. Just go. I'm not the producer. I'm going. What I will. I'm talking to you. I will, please. Come on. I know my work. Come on, it's okay. It's fine. It's okay. Let's stop for me. All well. They paid me just $450. Well. I bought that in one of them. Tell me that she packed that in the motor sport. She originally. I love you. Titi lie. Oh, well, please. It's okay. Find me. I'll find her. Just go. Find me. I'll find you. Oh gosh. Well, if you are in lane, no. What's in that girl?
ìyá mi pẹ̀ ní ìlànà ẹ̀fọn ẹ máa ra àwọn ẹ̀fọn ẹ máa ra àwọn ẹ̀fọn ẹgbẹ́ni ẹ̀kọ́ mi. wo pm ẹ kò sọ sorry. ó ti sọ sorry. kò apologize. orí ìdúró ló ti sọ yóò ṣe gbẹ ẹ. wá fi mí kí wọn àwọn tó fi sílẹ̀ lórí. ọwọ́ stop don't do that. ọwọ́ bèbí now let's see now where is very all right hey. Excuse me. báwọn kan ti wà níbẹ̀ kó tó débẹ̀. Let her rest. báwọn kan ló ti wà níbẹ̀ kó tó débẹ̀. àbí kágbàdo tó dé. báwọn kan lẹ́yìn ẹ̀ ti ń jẹ́. iná ìjọba tó dé. báwọn kan láti fi ríran. òyìnbó wọn pè é ní gbajúmọ̀. ó sì ṣe jẹ́jẹ́ láyé. mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. jẹ́jẹ́ láyé. ọ̀rẹ́ dàpọ̀ tí yóò ní tamọ́ tilẹ̀ tẹ́rí bí mo ṣe rí yín o mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ní ẹ mọ̀ bínú tẹ́rí bọ̀dọ̀ Olúmídé Bákàrè mo láìkí wọn bàjẹ́ mo sì fẹ́ mọ̀ ṣeré tẹ́rí bí mo ṣe wá rẹ́yìn mo ti rí pé ẹ̀yin ni ọwọ́ ọ̀tún wọn mo ṣe ní wá bá yín sọ̀rọ̀. You're correct. ó pẹ̀lú pé mo jẹ́ ọwọ́ ọ̀tún ẹ̀ kò sí rọ́ọ̀díà then pé ó máa ṣeré mo like nǹkan tó sọ yẹn because ó dàbí pé ó touch soft bot mi ni because èmi go mo like eré mo ń ṣe ìyàláyà eré mo ń ṣe eré pa tí n bá bẹ́ẹ̀ ṣeré wàá yín Ọlọ́run lógo so that's not a problem show me here so. ṣé mú mi sí e nìyí ni mo fẹ́ mọ̀ ṣeré pa mo fẹ́ mọ̀ sí e mo fẹ́ mọ̀ ṣeré. okay very good eré good ṣé eré fíìmù or which one. ó dẹ́ ti lọ gbogbo ẹ̀kọ́ kò yé mi mọ́ eléré ẹ ní fíìmù tí kankan náà kọ́ ni. it's the same thing we are saying sórí eré téèyàn bá ṣe òun ló máa lead to film you understand me now nítorí okay you just ó kàn fẹ́ dédé bọ́ sínú omi gbóná ó ní tẹ̀lé tútù. níbi torí ẹ̀ náà mo ti wá bá yín. that is what we are saying sórí eré tó bá bí mi ṣe yẹn náà òun ló máa jẹ́ kí mi link yẹn up to the film team to my star within a twinkling of an eye. eré tẹ̀yin bá bẹ́ mi ṣe. I'm telling you. irú eré wo wà ní báyìí. gbàgbé èèyàn kò ń ṣeré tó ń ṣe ń ta gbangba náà eré inú ilé ni ó gbọ́ tí Yorùbá máa ń sọ pé eré orí igi akọ̀dùn ọmọ ẹdún. àṣekù wọn máa ń pè kí èsà kan dùn. àṣekù it doesn't matter because even I know ṣe yé àṣekù so that is not a problem. Now what we are going to do is turn around kí n wo bóyá o ní physique yẹn tó lè ṣe fíìmù. Bend to the other side. ṣé sọ́nà bí. Yes. o lè ṣeré. Bend. Wait, you know where I parked my car? Computer park, you see. Kí n call mọ́tò yín tí ìdè tààrẹ ní ṣe. The color of the car. When you, I will even point. I will do the double pointer. Matter. So what you motor here? Outside now, this way. Come there. Ṣé kí n tẹ̀lé yín àbí kémi ó mọ nìṣó? No, you follow me now. So màá sọ eré yẹn fún ẹ, màá dẹ̀ sọ nǹkan tó máa ṣe next. Kí wọ́n ẹ dúró kí ni wàá mọ̀ ṣe nínú mọ́tò? Nínú mọ́tò? Eré. Eré. Yes. Let's go. Nǹkan ń ṣe nǹkan tó ń lè fún ẹ problem. Even the way you bend down. ẹ jẹ́ kí n fẹ́ ní tòun mi o. kálàfíà lè jọba. ẹ jẹ́ kí n fẹ́ ní tọkàn mi fẹ́. Ta ló wà ń bẹ̀? ẹ jẹ́ kí n bẹ́ ní Fún mi tó lómi ṣan. lọ́wọ́ mi o. mo lè jẹ́ kí n fẹ́ ní tòun mi o. kálàfíà lè jọba. Ẹ̀fọn ni. You and I will live as one. Máa lọ. You and I will live as one. 'Cause you are the one. You are the one I love. You and I will live as one. Ṣé bóun tó wù ní nípa lọ́rọ̀ ẹni níbi tí ìṣúra ẹni bá wà lọ́kàn ẹni gbé. Ẹ jẹ́ kí n fẹ́ ní tòun mi o. Kálàfíà lè jọba. Kálàfíà, 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 hey. Kálàfíà lè
ẹ ṣe bí wọ́n ti ń ṣe o kó lè rí bó ti ń rí o àlẹ́ ṣe bí wọ́n ti ń ṣe o kó lè rí bó ti ń rí o torí ohun gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe ohun gbogbo ló máa lè tó ẹ jẹ́ kí ẹ̀rọ yẹ wá o gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe ohun gbogbo ló máa lè tó ẹjọ́ yẹ wá o. Ṣàká pàràtà ṣóhun là ń sìn tọ́ ṣọ̀hán là ń rìn ajé ni mú ní ìpẹ́kọ̀rọ̀ ẹ ò rí bí wọ́n ti ń ṣe nílé yín lè yàtọ̀ sí tiwa bí wọ́n ti ń ṣe nílé yín èèwọ̀ ilé bàbá tiwa ni ìdúnà wa ṣóhun ni ó sọ owó wa ìdúnà wa ni ó sọ gbogbo wa yóò ti rí bá a fipá mẹ́ṣin dòdò a ò lè fipá fún lómi mu bá a fipá mẹ́ṣin dòdò a ò lè fipá fún lómi mu ẹ ṣe bí wọ́n ti ń ṣe o kó lè rí bó ti ń rí o àlẹ́ ṣe bí wọ́n ti ń ṣe o kó lè rí bó ti ń rí o torí ohun gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe tàbí ṣùgbọ́n kan ò sí níbẹ̀ o ohun gbogbo ló máa lè tó ẹjọ́ yẹ wá yege o torí pé òun ta fẹ̀sọ̀ ṣe ní múrégé ẹja fọgbọ́n ṣe ohun gbogbo ló máa lè tó ẹjọ́ yẹ wá o. Sí níbẹ̀ rárá o ọ̀rọ̀ ọba tí ò bá ṣẹ lówùúrọ̀ òye mi yege ó di dandan ó ṣe lọ́jọ́ alẹ́ ẹja ṣòun gbogbo létò lé tàbí ṣùgbọ́n kan ò sí níbẹ̀ rárá o torí bóun tóun táyé o ó lè má wù kẹ́hìndé o àní bẹ́ẹ̀ tí ń rí o kọ́lé mi màmá rí o ó màmá ṣe wọ́ ó tẹ́ni mẹ́ta orin ní méjì méjì o mo ní kẹ́ ẹ ṣe bí wọ́n ti ń ṣe kó lè rí bó ti ń rí e ohun gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe ló máa lè tó ohun gbogbo ló máa lè tó ẹ jẹ́ kí ẹ lè wá o. Ọkàn ìjà wèrè sí lójoojúmọ́ bẹ́ẹ̀ ni lùkúlùkù pààyẹ́ ìjẹun ẹlẹ́sà ẹ̀wọ̀n sílé wọ̀n sílé sà wọ̀n sílé kò sí nílé. Bẹ́ẹ̀ ni sà. Níbo ló lọ? Ẹ̀yin ọkàn jáde ni àbí wọ́n rìnrìn àjò ni àbí bóyá wọ́n travel. Travel láti gbà wò. Ṣé mo ní wọ́n travel nísìn? Bóyá láti bí ìjẹta. Adisa, Yes sir. Are you okay? Yes sir. Yes sir. Are you okay? Yes sir. O travel láti jẹta. Bóyá travel náà ní ká pè láti jẹta bóyá wọ́n dẹ̀ rìnrìn àjò ni wọ́n ṣàṣe kankan náà méjèèjì wọ́n sì lé láti jẹta. Nífẹ̀ẹ́ mi nǹkan. Nífẹ̀ẹ́ mi Egúnlùsì ìyẹn ti rìnrìn àjò wèrè ẹ lọ ó kàn ní sọnù bí ẹni ajá tí wèrè bò yẹ jẹ ni kínní nìkan ló wà ní mọ̀ṣúra ló wà ní. ajá yọ ọgbẹ́ mi sá. Dára sí mi travel. Travel náà ní ká pè.
boys ẹ jà lọ. ẹ wo sà mo sọ̀rọ̀ lérí ajá nílẹ̀ kan ẹ sọ nǹkan kan sí ṣe rọrọ ajá ni. kó mọ̀ tó ti kẹ́. ẹ jàmbá oyè mi kò sí wàhálà ẹ má bọ̀ 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 ẹ wo ẹ wo ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ bọ̀dé ẹ mẹ́yìn wá ẹ mẹ́yìn wá ẹ mẹ́yìn wá kọ́bà. ẹ má mẹ́yìn bọ̀ ẹ má mẹ́yìn bọ̀ ẹ má mẹ́yìn wá ẹ mẹ́yìn wá ẹ mẹ́yìn wá ẹ mẹ́yìn wá. no sísá dára bí ìmọ̀ fi máa ṣe ṣàlàyé yẹn fún yín o but ẹ ṣe rí iṣẹ́ mi ok ó díjú ó kẹnu gan iṣẹ́ mi ò kí ń kọ tán lẹ́ǹkan náà èèyàn máa ń kọ díẹ̀ tí ẹ máa fi jáde láì ní àsìkò tí ẹ máa ṣe ń practice ẹ rí irú àwọn ọ̀gá wa bíi ọ̀gá Bello Olú Jacobs bó ṣe wà yẹn wọ́n tún ṣe ń kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ nìyẹn máa ń kọ́ ṣe eré ṣíṣe wọ́n ṣe ìdàgbà tó yẹn. ẹ máa kọ́ sí lójoojúmọ́ ni fún àpẹẹrẹ ń sìn ká ní àwọn nǹkan tó ṣe pàtàkì fún yín láti ṣe ni pé ẹ láti believe nǹkan tẹ́ ń play is important. Yeah. What's yes, that's ready. Okay. Sọ fún Daniel kó costume mi. Mo ti sọ fún already, so ti get gbogbo ready. Mo ti sọ sense tàbí yà fún. Oúnjẹ mi kọ́. Mo ti arrange fún náà. Okay, mo ń bọ̀ fún mi ní few minutes. All right, sir. Ṣé ráwọ̀ ilé? Àwọn èèyàn kan wà tá a máa ń pè ní ìní. Tá a máa sọ pé ìní nínú iṣẹ́ wa. Tá a máa pè ní ìní ẹ̀dọ̀. Kò ń ṣe ìní ẹ̀dọ̀ actor náà ń sọ o. Ìní ẹ̀dọ̀ ẹni tó máa ń níyàn lára la máa ń pè bẹ́ẹ̀. Àwọn eléyìí ló máa ń ní àwọn actor lára. Production manager ni wọ́n. Iṣẹ́ ti yá ni. Yeah, iṣẹ́ ti yá. Briefly kí n sáré sọ fún iṣẹ́ rí ẹ láti gba nǹkan tẹ́ ẹ̀ ń ṣe gbọ́. Tó máa pè yín lólówó ẹ láti gbà gbọ́ pé olówó ni yín. Tó máa pè yín tálíkà ẹ láti gbà gbọ́. Tó máa pè yín ní arẹwà bí òbúrẹ́ wà ẹ láti máa act bíi pé arẹwà bí òbúrẹ́ wà ni. Àwọn ètò máa ń ṣe bí arúgbó yẹn. No mi mọ̀ yẹn ṣe mi kì í máa mọ̀ ṣe tí mi bá ṣe set. Fẹ́ kẹ́ act fíìmù náà. Ok ẹ mọ̀ kan ẹ jẹ́ kí n sáré dá ọ lónà tá a bá ti ṣe tán tó bá rìn sí mi lára màá ṣe arúgbó yẹn fún yín. Ok so ṣe bẹ́ẹ̀ ni pẹ́. Àbí ẹ máa lọ kí n pè yín later. No, I'll wait. Ó máa tó 2 hours ká tó ṣe tán. 2 hours. Ṣé bí sí nǹkan náà ní kẹwàá yá? Ṣé máa lo 2 hours? Ṣé gbogbo múfì lè fẹ́ yà lẹ́ẹ̀kan náà ni? Kò sí mi ìta máa wò gò kí n tó 2 hours. So why tẹ fẹ́ lo 2 hours? Oh my God! Ẹ̀yin kọ́ ni ẹni àkọ́kọ́ tó kọ́ béèrè irú question yìí lọ́wọ́ mi. Ṣé rí òǹdíwọ̀n àsìkò tá a máa ń lò yẹn tẹ́ máa ń fi wò fún bí 1 minute. 1 minute mi a lè ṣe ní 2 hours. 1 minute mi tẹ́ máa ń wò yẹn ká ní bóyá ogun wà nú ẹ̀ òjò rọ̀ a ní àwọn kankan a lè ṣe 1 minute mi ní odidi ọjọ́ kan a whole day 1 minute dẹ̀ ló máa wà nínú film sista mi ń bọ̀. Kò síṣẹ́ tó rọrùn Ọlọ́run fèrè síṣẹ́ wa. Àmín ṣé ẹ lè máa dúró fún mi. Okay Daniels máa yọjú sí whatever tẹ́ bá ń fẹ́ kẹ́ sọ fún. ẹ jẹ́ kí n fẹ́ ní tòun mi o kálàáfíà lè jọba ẹ jẹ́ kí n fẹ́ ní tọkàn mi fẹ́. Pick your call. ẹ jẹ́ kí n fẹ́ ní Big uncle ló ń pè. Wọ́n fílẹ̀ jàre ìgbọ́n ẹ̀. Why? Ó ní mo ti observe pé tí big uncle yìí bá ń pè ẹ́ gbogbo gbà o máa ń avoid the call. Sweetheart. You have to do good by your family. Family is so important. You can't understand. What's there to understand? Any. Whatever he wants, just give it to him. See, look, to truly love me, you should pick. But come on now. Okay, please. You don't need to please right now. Talk to me. I will do anything for you. Hello? Oh, okay, you know, come. Yeah, move from me, let's bedroom or kitchen. I'm say very last combine, no rem. Yes, I'm tired. Hey! Ìwọ tó ní ká lọ club ló wà ní bedroom fẹ́ sùn. Because nǹkan tó fẹ́ gbọ́ ni mo
sọ fún You're lying. Tí mi bá sọ pé máa disturb mi. Ọmọ tó bá ń parọ́ ajá ni. Ọmọ tó bá parọ́. You're lying. Come on, you're lying. I love you, girl. Okay, jẹ́ kí mi náà change ká máa lọ club. Àbí ká sáré ṣe kan. Ká ṣe kan. Ṣé wo? Yà ṣe kan. Yeah, hello, Monsura. Yeah. Alpha. Ṣé àǹtí ẹ ti dé? Kò tí ì dé náà. For the past 3 days. Ṣé o mọ̀ pé lánàá nígbà tí mo wá sílé yín? Ṣé o mọ̀ pé mo bí ẹ títí lánàá? No, ló ń sọ fún mi nígbà tí mo wá sílé yín. Kó má jẹ́ pé kí ni. Okay, ṣorí ngbà tí n bá wá sílé yín nígbà tó bá dé, wà á jẹ́wọ́ tójú èmi pẹ̀lú ẹ̀ bá fojú rìn jù. Ṣùgbọ́n máa bá parọ́, kò sí problem. Àṣírí máa tún jọkọ̀. Ìgbà wo ni dára sí mi bẹ̀rẹ̀ gbogbo pálapàla? Hello, mommy. Ẹ pẹ̀lẹ́ ma. Ṣàlàáfíà lẹ wà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹjọ́ dára sí mi náà ni mo ní kí n fi sùn yín. Ǹjẹ́ mọ̀mọ́ mi pé ó ti di ọjọ́ kẹta lénìí báyìí tí dára sí mi ti kúrò nílé tẹ́nikẹ́ni ò mọbi tó wà. Ṣé máa parọ́ mọ́ ni? Mo sì wà nílé ẹ̀ lánàá tí mo ń bí Monsura tó lóhùn ọmọbi tó lọ. Ọjọ́ mẹ́ta ni o. Gatekeeper ẹ̀ nìkan ló ń sọ fún mi pé ó travel. Mo ní báwo ni Dárasími ṣe máa travel láì jẹ́ kémi ọkọ ẹ̀ mọ̀. Ṣóbìnrin ń jáde lábẹ́ ọkọ fọ́jọ́ mẹ́ta tọkọ rẹ̀ ní mọ̀. Ó yà mí náà lẹ́nu. Ó yà mí lẹ́nu mà. Ẹ jọ̀ọ́ mọ́ mi, ṣé rí nǹkan tí mo ṣe pè yín? Mo mọ̀ pé ó máa dé padà láyọ̀ àtàlàáfíà. Bẹ́tẹ̀ jọ nítorí Ọlọ́run ẹ bá mi wọ̀n ẹ̀. Èmi ò ní tolerate irú gbogbo nonsense yìí. No, I won't. Kí ni obìnrin ṣe máa jáde lábẹ́ ọkọ for 3 days? Tọ́kọ òdẹ̀ ní mọ́bi tó lọ tó dẹ̀ lóun travel. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nǹkan, báwo la ṣe fẹ́ wá? Èmi náà sọ pé nǹkan kan máa ṣẹlẹ̀ sí. But I mean, to me kò ń ṣe nǹkan tó wà okay. Ọjọ́ mẹ́ta. Nítorí ẹ̀ náà mo ṣe ní kí n sọ fún yín. Ẹ mọ̀ pé ẹ̀yin àgbà náà lẹ sọ pé aṣọ tó bá kángun ségun náà ń pè ní jẹ̀pẹ̀. Ìyẹn ni mo ṣe ní kí n tètè inform yín. Torí ẹ̀yin fúnra yín máa rò pé bóyá lé ló wà. Ẹ máa rò pé mi pẹ̀lú ẹ̀ kò sí wàhálà. Bẹ̀ wàhálà wà o. Kò ní sí wàhálà lágbára Ọlọ́run mo mọ̀. Bẹ̀ tí wàhálà wà báyìí torí òní mi ò rí. Mi ò bínú mọ́ mi ò bínú. Tí n bá bínú mi ò ní pè yín. Màmá retí ijọ́ tó máa dé kí n lè dá sẹ̀ríà fún ni. Ó dà mà. Ẹ ṣeun gan. Ó dà mà. Ìwọ sọ fún Said ni mo máa jáde in the next 1 hour. Yeah. Dárasími, tó bá jẹ́ wípé èmi ni mo bí ẹ, tó jẹ́ ọmú mi méjèèjì gbáyà mi ìlú mu, ibikíbi tó léwu kó wà, àbí ohunkóhun tó léwu kó máa ṣe lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kó pátì kó máa bọ̀ abá mi lé mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀ sí. Máa bọ̀ báyìí ni báyìí bí ṣe wà yìí kó kàn mí lára ni. Ó dà. Bàbá mi, ẹ má bínú.
òun gan máa dé bá mi ń bí báyìí mo jẹ́rìí wọn tí mo bí tí mo ti pàṣẹ fún yẹn ó mọ̀ pàṣẹ mi gbọ́dọ̀ múlẹ̀ ó máa dé bẹ́ẹ̀ sí. dára sí mi ìjọ́ wo ló bẹ̀rẹ̀ pálapàla ẹ̀ kí ọkọ ẹ fi ẹ́ síbì kan ó dẹ̀ bú òní bẹ́ẹ̀ kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri ọwọ́ ọ̀tá ló ti bá rúwà tó wù yẹn ìwọ kúrò níbi tọ́kọ ẹ̀ fi ẹ́ sí ó gba bùnmí lọ ọwọ́ ọ̀tá ló ti fẹ́ sọ pé o bá rú ẹ̀ èmi tí mo jẹ́ ìyẹ́ yìí mi ò ṣe irú ẹ̀ rí fún bàbá yìí bí bàbá yìí ṣe lè wù tó kó lóun fẹ́ sókè dilẹ̀ inú ibi tó fi mí sínú ilé yìí náà ló máa bá mi. ẹ wo mọ́ mi ẹ má wulẹ̀ ṣe ra yín wàhálà ẹ kàn bá mi béèrè lọ́wọ́ ẹ pé ń bọ̀ lọ́nà. o ò lè sọ̀rọ̀ ni. mọ́ mi kò ní lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ló fẹ́ sọ ìgbà tó jẹ́ rí ìdọ̀tí lórí lọ kò ní lè sọ̀rọ̀ dùnú ṣé ìwọ ò mọ̀ pé with my status in this country kò sí ìrì tó fẹ́ rìn àbí ìrì tó lè lọ tí mi ò ní mọ̀ immediately tó dé ọ̀dọ̀ ọmọ alágbe kan báyìí wọ́n ní yẹn ń ṣe tíátà orí ìtàgé kan kiri immediately tó débẹ̀ làwọn informant mi ti pè mí. ń gbọ́ sọ pé ohun tí ṣífù sọ irọ́ pátápátá ni ayé mi o kí ni àwọn ọmọ yìí fẹ́ sọ ayé dà báyìí ìwọ ọmọ yìí ò dẹ̀ fún mi lọ́rọ̀ sọ ṣé kí n máa wá bẹ̀bẹ̀ ìtìjú ní báyìí ẹ wò chief ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mú mi ẹ má ṣe bẹ́ẹ̀ mà ẹ má bínú tèmi ní kí ẹ wò ẹ jọ̀ọ́ mi ò bínú wa ẹ̀yin náà tóbi gan lọ́wọ́ mi torí pé tó bá jẹ́ mo bínú ni màá ti dá sẹ̀rí àfọwọ́n àti that idiot kò pẹ́ mi tó yẹn àmọ́ torí ìfẹ́ tí mo ní sóhun náà àti bẹ́ẹ̀ náà ṣe tóbi lọ́wọ́ mi ẹ kò jọ máa torí Ọlọ́run ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ bá mi bá wí kó yé rìnrìn pálapàla kí ló fẹ́ tí mi ò fi tẹ́ lọ́rùn kò jọ I love her so much ṣe gbọ́ ma. kúnlẹ̀ kó bẹ ọkọ ẹ jàre. mo mọ̀ pé gbogbo tó ń ṣe náà nítorí ìfẹ́ tí mo ní sí mi. ètò nítorí ọjọ́ òwe má bínú ṣe. ẹ kó náà fẹnu ẹ sọ pé kí n má bínú. ó gbọ́ ni ó lè lánàá sọ̀rọ̀ ni. súnmọ́ ọkọ ẹ bí jàre wo bó ṣe ta kété. ẹ jẹ́ kí n fẹ́ ní tọkàn mi fẹ́. wájú kò báyìí. ẹ jẹ́ kí n bẹ́ ní tó lọ wù mí o. mo lè jẹ́ kí n fẹ́ ní tó wù mí o. kàlàáfíà lè jọba. I don't want any more trouble. Just go and never come back. I'm sorry. No, you don't have to be. You don't have to be sorry. All I want from you right now is just be gone, and I don't ever want to see you again. So what you think? What did I tell you I am thinking? No, I'm barely. I thought I know you. Àṣemọ̀ nǹkan ara mi jẹ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ ayé àti ọ̀run ni ẹni ẹ̀tàn ni ẹ. Ó dẹ̀ wá ń danger life for me. Ó invite mi lọ sí matrimonial home ẹ̀. Ilé tán fẹ́ ẹ sí. Mo wá ń sùn bẹ̀ yẹn for days. Oh God. Sweetheart, you can't understand. You can't. What is there to understand? No, tell me exactly what is there to understand. You never even cared if I understand or not. Torí tó bá care, wá sọ fún mi pé ìyàwó ilé ẹnìkan ni ẹ́. Ó ti ẹ̀ bá mi rántí career mi. Career tí mo ti ń build for over 10 years. Ó dẹ̀ fẹ́ dàrú ní few weeks. Kí ló rò pé àwọn bloggers máa company náà? Kí ló rò pé wọ́n máa sọ?
Go, please. Sweetheart, please let me speak. I don't want to hear you speak! Do not speak to me! Just go! Be gone! I was forced into this marriage by family and friends. Wọ́n force mi kí n fẹ́ chief torí nǹkan táwọn ọkùnrin tó jẹ́ mates mi máa ń ṣe fún mi. Mi rí ìdùnnú kankan látara chief until I met you. I've been crushing on you for long. Pẹ̀lú gbogbo àwọn bóyá máa ń ṣobìnrin nínú movie. Oh no, please! Do not go there! Mo kàn ń ṣe iṣẹ́ tèmi ni. Mo act ni. Nǹkan tí director bá sọ mi kí n ṣe ni mo máa ṣe nínú film. That wasn't me. This is me. I am Olumide Bakare. Now get out! Olumide, please, I still want to be with you. Oh no, please. That is too late now. I don't ever want to be with you. Now be gone! Please. Daniels! Please. Daniels! Biajo! We're done. Oh, Daniel, please. Wo ọmọbìnrin dáadáa. Wàá mú phone mi nsìn. Wàá delete number kó lórí phone mi. Wàá dẹ̀ delete ẹ̀ kó lórí phone tiẹ̀ náà. Gbogbo bí tó bá ti lè track mi, delete ẹ̀ on social anywhere. I don't want to have anything to do with that again, ever. No, please, God forbid, God forbid. Kí ni ó lè ṣẹlẹ̀ láàrin yín tẹ́ máa fẹ́ wá dàárín ara yín rú bẹ́ẹ̀ ṣe wà yìí ìfẹ́ tó wà láàrin yín mo wo síra yín náà mo mọ̀ pé ìfẹ́ yín ẹ máa bára yín kalẹ̀ ni. I'm telling you, whatever it is, because Yoruba ti sọ̀rọ̀ ó fi proverb. Daniels! Oga, please, okun òkè wúrúrú kárúrú nínú ẹ̀. I mean, inside. Kò make any sense. Are you questioning me? I'm not questioning you, Oga. Na mumu nǹkan tí mo ń sọ now. I know how much you love this woman. Ṣé kí n wá lajú mi sílẹ̀ kí olùbọ̀ kókó sínú ẹ̀ ni? Ṣé kí ni gé nà mí? Ṣòrí lánàá tó ń attack wa. Àwọn tó ń attack wa ọkọ ọmọbìnrin wa. She's married. I don't understand. I know she's married, but to you, of course. Who else? She is married to another man. She has a husband. Please, Bia, I don't understand what you're saying. Chelu, wait, this is what I don't like, because when you are angry now, I don't like you to talk. Because you remember, so let me just face her and ask her a question. Please, permit to me. Bia, madam, please. I know you're a very good woman. A woman of good reputation. Namofebia. You told your gaso that you are married to somebody else apart from this man standing right in front of you. Olushinia. It means it means yes. You are married to another man and you are showering this man with love. That at times you will wake up in the middle of the night with the mama kari. So it's another man that you are married to. And then one this man will sleep in your room, matrimonial home. I will be in the living room, visitors room. Kò sí nǹkan tí mi kì í jẹ, kẹ́ fún mi lọ́tí, màá mú, kẹ́ fún mi ní gbogbo màá mú. Mo ti jẹ àgbákò oúnjẹ nílé ẹ. Kò sí nǹkan tí mi kì í mu, red wine, Jack Daniels, everything. Ó máa fún mi màá mú, màá sùn, màá jí. So all of a sudden now, can you watch your guy inside and your real husband now came in and met this man on top of you, now shot him and he died. They will not be asking me, Kilokpa, kini kiss of one. Abi, o ṣá fẹ́ rán mi lọ sí ẹ̀wọ̀n. You are a useless woman. Olóṣèlú ẹ̀yin obìnrin o. Tó bá ń wá àgbákì, ẹ̀yin gangan ni. Ìwọ gangan ni àgbákì. I am not only going to delete you on my phone, I will delete you from my head, Oga's head, even my memory, everything. And he cost it. Oga in your life, ṣé rí ọjọ́ tí mo ti rí súra obìnrin ni mo ṣe mọ̀ gbàgbé sí location. But ẹ̀yin lẹ pariwo pé lọ mú wá o. Mi mọ̀ pé mímú tá mú wá ó máa kó àgbákò wá bá yín ni. Daniels. Yes, sir. That's enough. Just take her out. Please move. Hey, madam, please don't say a word. Just move with your load, Jari. I'm going to put you for 1 year. But you must me. Please go. Alẹ́ ṣe bí wọ́n ti ń ṣe o, kó lè rí bó ti rí torí ló máa lè tó ẹja fọgbọ́n ṣe o, gbogbo ló máa lè tó ẹ jẹ́ kí ẹ̀yin yé wa o, gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe ohun gbogbo ló máa lè tó ẹjọ́ yé wa o. Ṣàká parata ṣóhun là ń sìn tọ́ ṣọ̀hán là ń rìn ajé ni mú ní ìpẹ́kọ̀rọ̀.
wọ́n ti ń ṣe nílé yín lè yàtọ̀ sí tiwa bí wọ́n ti ń ṣe nílé yín èèwọ̀ ilé bàbá tiwa ni ìdúnà wa ṣóun ni ó sọ owó wa ìdúnà wa ni ó sọ bówó wa yóò ti rí bá a fipá mẹ́ṣin dòdò a ò lè fipá fún lómi mu. Ilé náà ti máa wá gbé bá. All right, no problem. I'll solve it later. All right, Toshi. All right. What? What? ọ̀rọ̀ ń bára bọ̀ eégún aláré ọ̀rọ̀ ń bára bọ̀ eégún aláré ẹ̀dìyẹ tí ń bẹ lókun ara òrọ̀. Jọ́kàrà sí mi. Jọ́kàrà sí mi. Jọ́kàrà sí mi. I'm going. Jọ́kàrà sí mi. What's the meaning of this? What's the meaning of this? Gbàgbọ́ ó yẹ pàdé. Pàmí torí tó bàbá máa para mi sí bíbá. Wọ́n para mi sí ẹ lọ́rùn ju bíríkì ló tún fẹ́ kí n ṣe. Ẹnìkan kò ní para wọn. Wait, dùnú. Tó bá ti get to this level, kí ló fẹ́ kí n ṣe? Jọ́n tó yẹ lọ. Fẹ́mi àtọ́lùmídé sílẹ̀. Fi wọ́n lè jẹ́ ká máa fẹ́ra wa. Wò ráyè tèmi. Ṣé kò kọ́ gbẹ̀mí sílẹ̀ bí decoration ni? Jùbìrì ẹnìkan tí mo ní tó ń fún mi láyọ̀ nìyẹn ó tún wá fẹ́ gba ìdùnnú yẹn lọ́wọ́ mi jọ torí lọ fún méjì sílẹ̀. Dára sí mi. Gẹ́gẹ́ bí orúkọ ẹ ṣe connote, your father too was good to me. Ṣé o gbogbo nǹkan tó sọ? Jẹ́ kí wọ́n báyìí. As your name connotes, your father was good to me. Mo sọ pé nǹkan tó sọ, mo rẹ̀ ti bá. Kò sí ìmọ̀ tá à ń jẹ tí ó ń tán, àfọlá ọlọ́run. Ó fẹ́ dáùtì mi, kò lè ní ìdánilójú pé mo ti gbà. Ṣùgbọ́n gbogbo tí mo ṣe fún ilé ni mọ́tò mi. Mo yọ̀ǹda ẹ máa gbégbé àlàáfíà. Even tí ẹ bá nílé nǹkan kan, o lè rán àbúrò ẹ wá. Kò necessary wọ. Lè rán àbúrò ẹ wá. I'll do it. It's okay. Ọbẹ̀ ò ní wọ́n. Ọlọ́run ṣé o. Olúwa ṣé o. Mo mà dúpẹ́ mo mà láyọ̀ mo mà yẹn lógo. Bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n sọ mí di opó ọ̀sán gangan. Ṣé bóun tó jóun la fi ń wéhun oorun àti ikú òjò. Dára sí ní sátẹ̀lé káàkiri. Ó ṣọ̀pẹ̀ mọ́ ọmọ tó ń ṣe tíátà yẹn. Good. Mo fẹ́ kẹ́ lọ gbé fún mi. Ẹ̀yin lè máa handle iṣẹ́ yẹn. Mi ò fẹ́ yọjú síbẹ̀. Ó ṣeé ṣe kí n yọjú kí Dára sí mi fi pé bóyá mo tún ní ulterior motive. Ẹ̀tí kankan ni mo fẹ́ kẹ́ find out. Ẹ má tọ́jú ẹ o, ẹ má ṣe anything.
bẹ̀tẹ̀ halẹ̀ mọ́ pé ṣó lóòótọ́ ló nífẹ̀ẹ́ dára sí mi. tẹ́ bá wá rí i pé lóòtítọ́ ó rí lè ní deep love for her. ẹ̀yọ̀ náà ẹni mo fi ọwọ́ sí mo fẹsẹ̀ sí ẹ lè ṣe go ahead. Sinagara sumo elele mae Sinigalie male iya Kambalo limu akmansale loni au Kambalo limu akmansale loni au Orambaraba egun alare Orambaraba egun alare Hey, quiet! Ile! What is it? Kí ni mo ṣe fún yín? Kò mọ nǹkan tó ṣe àbí? Ó sọ fún yín kò mọ nǹkan tó ṣe. Ok. Ó ti bẹ̀rẹ̀ sọ́nbí bá lẹ́nu. Ọmọ chief. Mo ṣe bí ń jọ ẹ ní pé kí n má dọ́dọ̀ woman yẹn mọ́ then mi débẹ̀ mọ́. So kí ló wá ń ṣe pẹ̀lú ẹ̀? Mi ṣe kọ́kọ́ mọ́ I told her I never wanted to. Má bẹ̀ parọ́ fún mi, má bẹ̀ parọ́ fún mi. Ó parọ́ fún mi. Kí ló ṣe náà? Yé mo ní continuity náà. Mo sọ fún yín pé mi kò lọ rí ẹ pẹ̀lú gẹ̀yẹ́ mọ́. Mo sọ fún pé mo fẹ́ rí mọ́ I told her. I didn't know she was married. I didn't know. Láì tí ẹ̀ ń sìn, kò gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Ìbéèrè méjì péré mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Ṣé o ń gbọ́ mi? Ọmọ tá à ń sọ yìí, o nífẹ̀ẹ́ ọmọ yẹn àbó nífẹ̀ẹ́ ọmọ yẹn? No, mi ò nífẹ̀ẹ́. Mi ò nífẹ̀ẹ́. Ṣùgbọ́n kò ní. Jẹ́ wọ́n sọ tó tọ́. Mi ò nífẹ̀ẹ́ náà. Ṣé èmi kọ́ mo mọ́ra mi ni? Mi ò nífẹ̀ẹ́ náà. Okay. That's okay. Relax. See, nǹkan tẹ̀ ń ṣe àwọn èèyàn máa wá mi ń ṣètò. Eléyìí tẹ̀ kọ́ mú mi wá sí rẹ̀ má rò pé bóyá what are you doing this for? I never knew she was married. I told her I never want to see her again. Kí lẹ tún fẹ́ náà? O sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan, relax your mind. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀, just calm down. For the last time, do you love this girl for real? Sọ tòótọ́. In all honesty, honestly, mo love ẹ tẹ́lẹ̀. But then mi mọ̀ pé ìyàwó ilé ẹnìkan ni. Ọjọ́ tí mo ti mọ̀ mo ti pè é, ó wá bá mi lóòótọ́ ẹrú mi. Ní set ibi tá a ti ṣe, àwọn èèyàn wà ń bẹ̀. Production manager wà ń bẹ̀, director tó ní film tá à ń ṣe lọ́wọ́ wà ń bẹ̀ ǹjọ́ ẹ̀. Mo dẹ̀ pé ẹ̀mí àti ẹjọ́ wọlé mo dẹ̀ sọ pé mi fẹ́ rí mọ́. Because èmi ò mọ̀ pé ìyàwó ẹnìkan ni. Ṣé mo lórúkọ náà wá ti mi lè tẹ̀lé ìyàwó náà? It's okay. Ọ̀tọ̀ ni nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ. Simple question. Do you really love this girl? Tẹ́lẹ̀ mo love ẹ but mo ti mọ̀ pé ìyàwó níyàwó mo dẹ̀ love ẹ mọ́. Okay, so love ẹ o nífẹ̀ẹ́ látọkùnrin. Kí n tó mọ̀ pé ìyàwó lé ni. Okay, you're settled. But now, for the last time, do you really love this girl? But that was before I knew she was married. I can't love another man's wife, no. So mi ò love ẹ mọ́, mo love ẹ tẹ́lẹ̀ but mo love ẹ. Alaye, ó dà pé o ti understand mi, nǹkan tí mò ń bí ọ̀tọ̀ nǹkan tó ń sọ ọ̀tọ̀. Mo ń jẹ́ kó yé ẹ̀ sìn pé láàrin èmi àti ẹ̀, ọmọ tá à ń sọ̀rọ̀ yìí o, that black girl, ṣó love ẹ. No. Hell no. No. Okay. No. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé, sórí chief, ó jẹ́ kó yé wa pé òun ò ní kankan ṣe pẹ̀lú ọmọ ìmọ̀, ipò òun yọ̀ǹda fún láyé àti lọ́run. So, chief ti fẹ́ ìmẹ́jì. Mr. Ẹjọ́, ẹ bá mi sọ fún chief wípé ìyàwó wọn ni o, èmi náà yọ̀ǹda ẹ̀ fún wọn láyé lọ́run o. Pé mo tẹ̀lé tẹ́lẹ̀ was because I didn't know she was married. Now that kò sí nǹkan kan láàrin wa mọ́, ẹ sọ fún chief bẹ́ẹ̀, èmi náà filẹ̀ fún wọn láyé lọ́run. Wọ́n máa wá mi sẹ́tò, kàn mọ́ ni wọ́n máa wá mi o. Wọ́n máa wá mi bí ta ti ń ṣètò. Okay. Nǹkan tí yàrá yìí ń jẹ́ kó mọ̀ ni pé ṣé lóòótọ́ ló nífẹ̀ẹ́ dára sí i? Àbí o kò mọ̀ pé ẹ̀yàn ní tíátà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní ẹ̀ nífẹ̀ẹ́ obìnrin ẹ̀ nǹkan tó fẹ́ jẹ tẹ máa júlẹ̀ lẹ́ máa ṣe. Bros, do I look like a child to you? Torí pé àwọn èèyàn mọ̀ pé mú mi kó mẹ́ eléyìí tẹ́ ń ṣe yìí ṣé mo Ọlọ́run rí wa níbi tá a wà yìí o ṣé mo wá jẹ́ ọmọ kékeré mo ní pé mo love ẹ tẹ́lẹ̀ but mi mọ̀ pé ìyàwó ẹnìkan ni so mi ò love ẹ mọ́ ṣé ẹ máa force mi láti. Oh, that's okay. No problem. Wọ́n á mọ̀ kó tó ṣẹlẹ̀ ń sìn àjọ máa kúrò níbí báyìí ń sìn. Why? Àwọn agbèrè níbí báyìí. No, ẹ máa lọ máa find my way. Àmọ́ àwọn máa kí ló ń ṣe máa. Jẹ́ ká lọ jà láyé ní show. Ẹ wo show fọ́ ni. Tẹ́ bá lọ dé rí àbí ta ti ń shoot kò
kò ní rẹ́rìn fún yín bẹ́ẹ̀. kò sí nǹkan tó máa ṣe. àdèjọ máa act pọ̀ ní. ẹ máa lọ tí yín lọ sẹ́ẹ̀. máa gbọ́ ọ̀jọ̀bọ́kùnrin ni ẹ. Nice job. Can we take this for real now? Okay. Camera, sound. Let's go. Olumide, let's go. Thank you. Let's go. Everyone check it. Shot ready. Oya bro Olumide, action. Slow now, bro Olumide, action. Bro Olumide, action. Oh. Mo ti rí náà táwọn sísá bá ti wà ọ̀sẹ̀ báyìí. Ẹ kí n concentrate mọ́. Sísá, ẹ wá máa lọ. Bro Olumide. Bro Olumide. Okay, director, can we film now? Let's walk it back. Let's walk it. Can I do it from here? I'm checking what's that. No. Let's go, action. Kélé ní ilẹ̀kẹ̀ kan tí àwọn oníṣògo máa ń fi sọ́rùn wọn. Wọ́n nífẹ̀ẹ́ sí kélé púpọ̀. Náà ṣe máa ń ní ṣe ní ṣògo yan kélé láàyò. Mo yàn ẹ́ nítorí pé ẹni bí ọkọ mi ni. Kí ló máa ṣe yín náà? Oníranù ni yín olóṣì ni yín. Náà kò sọ fẹ́ kó o ti níyàwó. Náà kò sọ fún àbí. Kí ló kí ojú aṣẹ́wó nìyí kí wọ́n fi ṣe. Wọ́n ọmọbìnrin kí ni ìṣòro ẹ̀ náà? Kí ni ìṣòro ẹ̀? Èmi àti òfẹ́ ra mọ́, wọ́n lẹ́nu sọ pé kò ṣe mọ́. Sísù, Ọlọ́run gbọ́ mo sì fẹ́. Ó fẹ́ mi ò, mi ò fẹ́. Tí wọ́n bá fẹ́ mi ò fẹ́ wọ mọ́. Wo jẹ́ kí n sọ fún ẹ, mo lóyún fún. Oyún oṣù 4 báyìí wà nù mí. Igi ni máa fi yọ. Oyún eléyìí. Igi ni máa fi yọ fún ẹ. Ó mi ò fẹ́ o. Kí ló dé náà tó fi aṣẹ́wó ṣe yín ni? Ṣó ṣépè fún yín ni? Ìwọ ọmọbìnrin. Ẹ ṣe bí wọ́n ti ń ṣe o, kó lè rí bó ti ń rí o. Àlẹ́ ṣe bí wọ́n ti ń ṣe o, kó lè rí bó ti ń rí o. Torí ohun gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe. Ẹja fọgbọ́n ṣe o, ohun gbogbo ló máa lè tó. Ẹ jẹ́ kí ẹ̀rọ yẹ wá o, gbogbo ló máa lè tó. Ẹja fọgbọ́n ṣe. Ohun gbogbo ló máa lè tó ẹjọ́ yẹ wá o. Ṣàká pàràtà ṣóhun là ń sìn tọ́. Ṣọ̀hán là ń rìn, ajénímú ní ìpẹ́kọ̀rọ̀. Ẹ ò rí bí wọ́n ti ń ṣe nílé yín lè yàtọ̀ sí tiwa. Bí wọ́n ti ń ṣe nílé yín, èèwọ̀ ilé bàbá tiwa ni. Ìdúnà wa ṣóhun ni ó sọ owó wa. Ìdúnà wa ni ó sọ bó wa yóò ti rí. Bá a fipá mẹ́ṣin dòdò, a ò lè fipá fún lómi mu. Bá a fipá mẹ́ṣin dòdò, a ò lè fipá fún lómi mu. Ẹ ṣe bí wọ́n ti ń ṣe o, kó lè rí bó ti ń rí o. Àlẹ́ ṣe bí wọ́n ti ń ṣe o, kó lè rí bó ti ń rí o. Torí ohun gbogbo ló máa lè tó ẹja fọgbọ́n ṣe. Tàbí ṣùgbọ́n kan ò sí níbẹ̀ o. Ohun gbogbo ló máa lè tó ẹja